Gbogbo
gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ Fúlàní. Ẹ jẹ́ ká wá gbé ìgbésẹ̀ tó yẹ ká mú ẹlẹ́yàmẹ̀yà. Ká mú bẹ́ẹ̀ ni mo ìjọ kúrò. Lẹ́tọ́ kù àwọn gbogbo àwọn àìsàn ọlọ́run ló yẹ ká ní tírénì. Lórúkọ Jésù àwẹ̀ bọ́ há. Mo láwẹ̀ bọ́ há. Ìlàkúrà àwọn bàbá wa wálé wá bá wa láyọ̀ àtàlàbíà. Ilé ìdè ìyàrá lọ àti débẹ̀. Láti débẹ̀. Àìmọ̀ àṣẹ àwọn wòlíì làbí sọ. Mo ń sọ nípa ọjọ́ ọ̀gbọ́n lórí àkókò àbúrò àkókò wa ti tẹ́jú. Tí ọlọ́ọ̀bá ń pa lórí òkúta bá tẹ̀lé ayé. If I could bring it out. Ohun tó ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ ó wà nínú ìgbàgbọ́ láti sọ ọ́ rẹ̀ lóko ní 1959. Ṣùgbọ́n ayé wà ní ọ̀sán. Àbúrò kékeré tí mo máa fi bẹ̀rẹ̀ fún àwọn bàbá tó ń sọ̀rọ̀ òun náà lè pé orílẹ̀-èdè mi tí wọ́n fi Yorùbá há sí wọ́n ṣe sọ́gbà ẹ̀ pé wọ́n fi Yorùbá há sínú orílẹ̀-èdè Nàìjíríà pé ó lẹ̀ di ọjọ́ tá a bá jáde ń bẹ̀ kó gbòòrò Yorùbá tó lè lù jáde àti pé Yorùbá sì ní òkú adúláwọ̀ tó yẹ pé òmìnira Yorùbá ló wá fún kí àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó kù náà tó gba òmìnira sọ̀rọ̀ ni pé iṣẹ́ tó àwọn ọmọ iṣẹ́ tó lágbára ni gbogbo àwọn ikọ̀ ìrere lánàá lọ́wọ́ wa lọ sí gbogbo àgbáyé gbogbo àwọn tó ń tẹ́lẹ̀ jì wá ibi tó ti bẹ̀rẹ̀ rèé Jerusalem ibi tó ti bẹ̀rẹ̀ rèé àwọn èrò Áfíríkà tó kù àwọn tó ń dúró dè ṣùgbọ́n ẹjẹ́ ká bẹ̀rẹ̀ kí ni path láti make gẹ́gẹ́ bí ẹgbẹ́ Kristiẹni ipò lórílẹ̀-èdè Nàìjíríà wọn tọ́lá ìsọ pé àwọn ẹ̀yà Áfíríkà tó kù àwọn ẹ̀yà wa kó àlótọ́ ya tó sì dá wa dúró mẹ́rin nínú àwọn ìjọ wa ńláńlá tó wà látàṣà òdò ní ẹ̀kọ́ tàwọn síbẹ̀ tí o ṣe pé ìsàlẹ̀ nílẹ̀ lọ́dọ̀ tó sì torí àwọn ọmọdé ẹ̀jẹ̀ sọ pé wọ́n fẹ́ ká Kristiẹni wọ́n fẹ́ kí yá dára pọ̀ kájíkà ìgbàlá yẹn lè gbogbo àdúrà yìí ọ̀tọ̀ òjò yà wà ní ọgbọ́n rẹ̀. Praise the Lord. Ṣé ẹni tí yóò gbọ́ Yorùbá bọ̀ ní tí a bá rí ọgọ́rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. Tí a bá bojú ẹ̀ bó ti wù kéèyàn kéré tó, mi ò kéré ní 50s, mi ò kéré ní 60s, mi ò kéré ní 70s láti mọ nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá. Mo mọ̀ nígbà àwọn tòmátò kan wà tó máa ń ní igun mẹ́rin tó ń tóbi tó ń dá tó ń dùn dáhùn èyí nílẹ̀ Yorùbá. Mo mọ̀ wípé ẹni lá wà tó jẹ́ pé a máa ń sí tó jẹ́ pé wọ́n máa ń ní ké lẹ́yìn dáadáa tó máa ń wí ju màlúù lọ ní òkèèrè. Mo mọ̀ wípé fáńsẹ̀ ilẹ̀ tí wà tí bàbá ọgbọ́n àtàwọn ẹlẹgbẹ́ tí wọ́n ṣe káàkiri tó jẹ́ ìgbé ìgbọ́dọ̀ bàbàdà àmọ́ àdèmọ̀ kan tó. Mo mọ̀ wípé lóòmù báyìí tí a bá ṣùgbọ́n àwọn ọ̀nà kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá ẹ̀rí mọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dà títí tí wọ́n dà láyé ó dájú sóyòrò tí wọ́n dà lóde òní. Mo mọ̀ wípé University of Ife 70 ni mo ti lọ bẹ̀. Mo dẹ̀ mọ̀ ẹgbẹ́ àwọn tó ṣọ̀ṣáájú mi tí wọ́n lọ bẹ̀ wọ́n mọ̀ ọ̀gá tó jẹ́ yunifásitì. Bẹ́ẹ̀ náà ni kò wọ́n bá wọ̀ tó wà ní Ìbàdàn. Mo mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ló wà àgbẹ̀lẹ̀ púpọ̀. Mo mọ̀ wípé tí ìgbàgbé ọ̀gá ẹ̀wà tó bá lọ sọ́sọ́ tó bá yí iṣu. Mo mọ̀ ẹgbẹ́ wọn máa ń sọ iṣu, wọ́n á sọ máa ọgbà tó máa ń sọ lóríṣiríṣi. Mo mọ̀ wípé àgbẹ̀lẹ̀ ìgbà náà ilẹ̀ Yorùbá náà ti gbọ́ ẹ jọ̀wọ́ lọ́dọ̀ òní olókùn tó mọ̀ níwà. Ìpè lẹ́yìn àsọ̀rọ̀ àjọ ni ó máa sọ ẹtí mọ́ ẹ̀fọ́ ẹ̀. Tí wọ́n béèrè lọ́wọ́ bàbá ẹgbẹ́ tó bàbá náà. Gbogbo ẹ̀ tí kò dà ṣùgbọ́n a fẹ́ dá ìgbà padà sí rere. Ara ìdí tó fi gbọdọ̀ fún èmi àti ẹ̀yin àti gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn tó jẹ́ pé wọ́n bá ẹ̀sìn àbáláyé náà ṣe àti Mùsùlùmí ká sowọ́pọ̀ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó má bàa gbé sóko lágbára Ọlọ́run á ṣe é ṣe fún wa. Ẹ ṣe nítorí pé torí àwọn ìlú ọba tó tún máa rìnrìn àjò àti pé bàbá àti dá wọn dúró. Èmi gan ọṣẹ́ ẹni tí ìgbà jẹ́ pé Ọlọ́run ó fún bàbá lókun àti agbára pẹ̀lú ọjọ́ orí wọn. Ẹ̀jọ̀ ká tún fi àdúrà ràn wá lọ́wọ́ tó
ṣèpàdé a sọ pé màmá ìyàwó wọn pé 87 years torí náà ẹ̀jẹ̀ ká gbàdúrà àárọ̀ tí wọn ọlọ́run á dá ìyàwó wọn sí 87 years láti ìyàwó bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ká máa gbàdúrà fún àwọn méjèèjì. Ó ṣe é sí ní kò yé mi rárá. Ìpàdé yẹn more than 5 hours la ṣe wọ́n tẹ̀ dúró sí wa. Nítorí náà lẹ́yìn bá ṣe é lọ́gbà kan ti tú wà lórí afẹ́fẹ́ tí wọ́n retí wa. Àwọn afẹ́ ti tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀yẹ́tẹ̀yẹ́ tàkúrẹ́ tó ìdókòwò ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá Yorùbá bó ṣe dá wa láti bẹ̀rẹ̀ tó dá wa ní ẹ̀yà tó yàtọ̀ púpọ̀ tó lè fún wa ní oríṣiríṣi agbára tí àwọn oríṣiríṣi ẹ̀yà mìíràn wò tó lè fún wa ní ìlànà fi wá yàtọ̀ sí gbogbo ẹ̀yà aláwọ̀ tó fi jẹ́ pé àwa lè fọwọ́ sọ̀yà lẹ́nu pé we are the chosen people of God on the African continent. We are the chosen people of God on the African continent. We are the chosen people of God among the black peoples of the world. Everything points very clearly to that picture of a chosen people by God. There have been times in life where I had to careless. Nígbà tí wọ́n fẹ́ ṣe bọ̀kí tó máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí n kú yín, mo kí gbogbo àwọn bàbá wa. Gbogbo ẹni tí a ti sọ̀rọ̀ tẹ́ gbàdúrà fún wa kò kí ibi pátápátá Bishop Akunláfẹ́ Evangelist gẹ́gẹ́ bí odúpẹ́ lọ́wọ́ mi o. We have made this one of the most memorable days in the history of the Yoruba nation. The Yoruba nation is coming. There is no going back, there is no looking back. There is nothing that can hold us back. Olùkọ́ púpọ̀ lọ́wọ́ àwọn tó wá àwọn tó kù ṣe ètò ìní àwọn volunteers and workers and so on. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn representative various Christian denominations. Mo dúpẹ́ lọ́wọ́ CAN àti executive members wọn náà wá síbi from all their 7 blocks. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá from different parts of Yorùbá land. Dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tó wà lọ́dọ̀ wa lẹ́nu kábíyèsí mo kí ní tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀yẹtẹ̀yẹ o ìdọ̀bálẹ̀ lẹ́nu ká máa kí yín lórí ìdọ̀bálẹ̀ náà mo ti kí yín o wọ́n sọ pé ọmọdé nìkan ni kó máa kí àwọn ọba lórí ìdọ̀bálẹ̀ wọ́n ní ìdọ̀bálẹ̀ là ń kọ́ba ọba àjẹ arúgbó ọba àjẹ ọmọdé ìdọ̀bálẹ̀ là ń kí ọba arúgbó ni mí ṣùgbọ́n mo dúró ìdọ̀bálẹ̀ mo wà mo ti kí
mo kí gbogbo àwọn tó ń ṣètò ọ̀nà Yorùbá, mo kí àwọn tí ó wà ní YSBM Yorùbá Self-Determination Movement àti gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe. Ọlọ́run ló dáàbì wá lóní ká dá Yorùbá Self-Determination Movement sílẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ náà wá á ò mọ̀ àwọn kan ṣàǹfààní pé ẹ̀jẹ̀ ká ṣiṣẹ́ pọ̀ gbogbo wa ká papọ̀. Àwọn kan ní ká resolve gbogbo organisation wa ká máa jẹ́ organisation kan ṣoṣo. Ìyẹn dáwò ìyẹn dá gbogbo sílẹ̀ láàrin wa for many months. But Ọlọ́run wá dá ìwà pé ká ṣe Yorùbá Self-Determination Movement. That's our highest achievement in this struggle. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run for YSBM. Ó tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dá fún àwọn ọmọ tó kóra jọ lẹ́nu àìpẹ́ yìí pé bàbá wa tá a bá ní aníṣẹ́ ṣe òun ló máa jáde sí wa tá a máa ṣe tá a máa nìkan sákàkiri. Àwọn ọmọ tó fẹ́ ṣe oko tá a máa lọ bá bàbá náà lálọ́ tó tẹ̀ máa jò síbẹ̀. Àṣọ pé kò dà bẹ́ẹ̀ yẹ kí àgbàbá ní àwọn tó ṣètò tán wà pẹ̀lú wọn tí bàbá lè dáwọ́ sí pé obìnrin wọn lọ ṣe lé wọ́n lè ṣe tọ̀ wọ́n lè ṣe bí. And it is wonderful. Group Ẹ̀kọ́jọ tẹ̀lé leaders working team is a marvelous creation. Ọlọ́run fún ara ẹ̀ ló guide wa to it. And it is going to make our struggle to Yorùbá self-determination faster and easier than our mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ wà nílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a yàn nílé pé ká jọ ní mo state by state tí a ń pè ní ẹni lẹ́kùn. Duty yín pọ̀. Ẹ̀yin lẹ́ máa kó gbogbo àwọn ẹgbẹ́, gbogbo àwọn ọ̀gbà, gbogbo àwọn ọmọdé, gbogbo àwọn àgbàlagbà ní state níjọ for the Yorùbá nation. Ọlọ́run àfihàn ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọdé, àwọn youth wa. Òmíyọ̀ ọlọ́run pẹ̀lẹ́ o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ológunlolúwa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn Yorùbá media, Yorùbá world media àtàwọn tó wà ní àtàwọn tó wà ní àsọ̀rọ̀ home based media. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbọ̀ tó yẹ kí n ti kọ́kọ́ sọ bàbá yìí dárúkọ ọmọ ẹ̀ Sunday Adéyẹmọ Dr. Sunday Adéyẹmọ nígbà tó yẹ àwọn yunifásitì kan wá fún Sunday degree doctorate degree àwọn kan bẹ̀rẹ̀ sọ ká ti gbẹ bàbá tó lọ bá yunifásitì kan tó ní káwọn tó lọ bẹ̀rẹ̀ pé káwọn fún ọmọ mú degree ní mo bá tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà kí ni nǹkan tó rọrùn nìyẹn tó bá jẹ́ òní mo lọ bẹ̀rẹ̀ pé èèyàn yunifásitì lè ní my whole basic university. So ọdún bá wà lọ sọ fún àwọn yunifásitì ọmọ mi lélẹ́yìí ẹ̀jọ́ is an exceptional child. It's God's gift to the Yoruba nation. God's own gift to the Yoruba nation. Sunday Dr. Adéyẹmọ pẹ̀lẹ́ ọmọ òkú iṣẹ́ tó ṣe fún Yorùbá. I cannot ní òde lóko síbi kí n máa lò ní àtìkọ̀ nígbà pẹ̀lú. All I can say is that God sent you to the Yoruba people and you have given yourself to the Yoruba people without any hesitation at all. Àwọn kan ló máa kó kẹ́lẹ́ kájọ sí kọ̀ pé Sunday tí lóun ṣe Yorùbá nation máa Rosanile tí lóun ṣe Yorùbá nation máa irọ́ ní gbogbo rẹ̀. We are in this till the very happy end. The Lord is guiding us and leading us. Yeah, we are in this till the very happy end. Nature kan tí mo sọ̀rọ̀ báyìí mo ní màmú máa jó jọ̀nẹ́ màmá kan tó màmú dáadáa lọ́pọ̀ jọ́nẹ́ bá a níwẹ̀ wọ̀n jíjó láyé àtijọ́ wọ̀n jó mo ní bẹ́ẹ̀ ni màá lọ kọ́ ijó báyìí because there is now a reason for me to dance. Yes, there is a reason for me to dance now. We are going to have our
nation. Nothing is going to stop us. Nobody is going to hold us back. All the forces of Nigeria will disintegrate before the power of God. Amen. Yeah. Any power that attempts to hold the Yoruba nation back will disintegrate before the power of the Almighty. Amen. Yeah. That's where we are. That's who we are. That's where we are going. Praise be to the Almighty God who made us who we are. We were not supposed ever to be subject to any group. Àwa la kẹ́yẹ. Ọlọ́run dá wa pé ká lọ máa bákọ̀ máwọn kan ká wà lábẹ́ àwọn kan ká máa jọ pín ìjọba ká jọ máa pín kẹ́lẹ́kẹ́. No! Ọlọ́run dá wa pé ká dúró. Kèdè bọ́ bá ṣe rí nìyẹn. Ẹ̀mú bá àwọn ọmọ mi kan sọ̀rọ̀ níbí láàárọ̀. Mo ń sọ fún wọn wípé àwa Yorùbá náà ń ṣòwò káàkiri gbogbo Áfíríkà káàkiri aṣọ tá a rún nílẹ̀ Yorùbá ni wọ́n ń wọ̀ ní most parts of Black Africa. Àwọn ìyàwó àwọn obìnrin wa ló máa kó aṣọ lọ sílẹ̀ ilẹ̀ the country is now in Sudan, South Sudan, Central African Republic of the Congo. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà àtàkà kó ọjà lọ àti nǹkan kejì náà tó máa kó dání beads àwọn beads wà kọ́kọ́ àwa ní Yorùbá nation are the first people on earth to create beads. Ọwọ́ wa làwọn òyìnbó kiri. Ibi tí wọ́n ti ń create tí wọ́n ti ń ṣí táwọn tó ń ṣe bead láyé àtijọ́ tá máa kó ìyànnì tá máa dá iná sí tó máa yọ tó máa di glass. Táwa mọ́ọ̀dẹ̀ as beat ó sì wà ní ìfẹ̀dẹ̀ ní. Àwọn èèyàn wa wá kó beat along the West African coast máa ta gbogbo èèyàn máa dùn mọ́ wọn lọ́wọ́. Our language was the language of trade everywhere on the West African coast. Pastor Colombin from Nantes in France to 1640 to travel along this coast. Only the Yoruba language is the language of trade in all this coast. Yes. God made us to be distinctive, to be different, to be exceptional. Nigeria is an aberration. It's a cause. Wọ́n tẹ̀lé bára wa ní kàtà táwọn ìgbọ́dé ní 1913 tán náà wọ́n fẹ́ ṣe amalgamation wọ́n dára wa tó wọ́n bẹ́ẹ̀ máa jẹ́ àjọ ìwọ̀n àkìíṣe irú wọn. Our foremost lawyer behind Sabana Williams. Ó dá kánù wọn lọ́wọ́ lóòótọ́ ẹni ó dá kánù wọn lọ́wọ́ yẹn ó dá kánù wọn lọ́wọ́ ṣùgbọ́n a ní ìdí láti jókòó sáàárín wọn láti máa ràn wọ́n lọ́wọ́. Àwọn tó àwọn ká sọ láàrin wa pé Ọlọ́run ti ṣe wá ó ti dá yàtọ̀ àwọn yòókù ṣì wà lóríṣiríṣi stage tó yàtọ̀ sáwa àwa ti dé. But I made big cities. Big cities with great walls surrounding them. Àwọn researchers kan bí tèmi wọ́n wá láti University of Scotland. Wọ́n wá ṣe research sí ògiri tí àwọn bàbá wa ṣe yí Ìjẹ̀bú Òde ká. And they reported that wall, more than 40 miles in circumference around the city of Ijebu-Ode, is one of the greatest creations of man in the ancient world. And the parts of it are visible from space today.
ordinary people. We are not an average people. We are an exceptional people. I made a mistake when I got in Nigeria. That you know, I did that by now. 40 years of age, motivated professor. Nigeria, and I can make a clean. But sometimes, Lord, what we see or come, we are not supposed to be fighting for Nigeria. Baba Lord, who are the one in 1975 or 6, we were one. Nigeria can be want to share who see want to jackal, want to power, want to share the blood, want to share bread. But Nigeria can share the color to share your mom. Among professors at the University of àwọn ẹ̀gbọ́n wa bàbá wa Professor Olúwasanmi Professor Samaduko Adémọ́lá Ìgùn Bàfúnwá àwọn ọmọ ẹni bàbá wa níwájú wa lẹ́nu àwọn ọmọ kéékèèké èmi Bánjí Akíntóyè Professor Bánjí Akíntóyè Professor David Ọ̀pẹ Professor Dèkò àwọn kéékèèké àwa tẹ̀lé wọn bàbá wa bẹ̀rẹ̀ sí rán wọn káàkiri. Our best country again, that's the why India how to develop Nigeria into a great and powerful country in the world. You can look at how you run your own to see ideas of our great nation. Come out there. They can have the Nigeria, our great nation, only they can build here. Wow, that's not the great nation. The Yoruba nation itself is the great nation that God wants to build. The Moko Manifesto Unity Party of Nigeria. Our man for us, we are going to build Nigeria into the black man's world power of modern times. Because anybody build in Nigeria does not want. Because anybody build in Nigeria. I have some idea. Build in Nigeria is deceiving himself. It is not the will of God. You cannot walk against the will of God and prosper. It's not possible. In 2014, I gave a lecture in Wilmington, Delaware, in America. I want my little produce there. Money in the 1970s, under our father, our money and secretary have built Nigeria into the world, into the greatest country in Africa, one of the greatest countries in the world. Now God has shown me that Nigeria cannot be built. Nobody can build Nigeria. A billion young Africans or David Doctors and Oluwasanmi and so on under our father, the greatest Yoruba man of modern times. Possible because God does not want it. Because it's not a will of God. And where is not a nation? It is not the will of God. Shema, Professor Wakama Katama Nigeria, only orílẹ̀ tí ò ní èdè. Orílẹ̀ tí ò ní èdè ní Nàìjíríà. Àwa Yorùbá lórílẹ̀ èdè. That power in the world, that man's world power, modern times. Yorùbá nation ló ń jẹ́ bẹ́ẹ̀ káwa ọmọ tá a lọ fi pè é tá a lọ ń gbé fún Nàìjíríà. Kò sí nǹkan tó lè gbé ní Nàìjíríà. The answer is for us to get out. Àwọn idea yẹn láti bẹ̀rẹ̀ láti ní trouble ní Nàìjíríà. Kì í ṣe pé torí pé Fúlàní bá pa wá lè lè Fúlàní ò tí ì pa wá ní 1914. Gbà tí mo gbé election l'Amẹ́ríkà tí mo sọ pé the only way forward for the Yoruba nation is to become a separate, independent, sovereign country of its own in the world. That was 2014. Ní òjò ìwàsílẹ̀ Nàìjíríà rárá. I came home in December 2015. Ìgbà ni wọ́n bá the first thing tí ọlọ́run fi sí lọ́kàn náà gbogbo àwọn kan tí bàbá ẹ̀ ọlọ́wọ́ dá sílẹ̀ ìjọ wọn díẹ̀ lọ́wọ́ wọ́n. Ara of rubber estate, the second largest rubber estate
African continent. Okutubupa palm plantation, the largest palm plantation on the African continent. Okutubupa oil palm producing factory, the largest oil producing factory on the African continent. Mọ̀gbẹ́bẹ̀ gbogbo ẹ̀ tún di lẹ̀. Wọ́n ti abandon ẹ̀. Bàbá wa dá citrus plantation kan sílẹ̀ sí ìlú pàtàkì ní Àpòjé ní Ẹ̀pá Ìjẹ̀bú-Igbó. Mo máa ń lọ síbẹ̀ láyé àtijọ́ tí mo ṣe graduate student. Kọ̀sí ibẹ̀ lọ, wọ́n ti fi sílẹ̀ kí n dìbò. The Western Nigeria Development Corporation, the largest aggregation of investment capital in the history of Africa, even till today. On the federal government, on state government, we're on the right that you hold any shares in a company. They have destroyed it. Only the fragments have been made. No, we must go back to what God wanted us to be. That's the message of Yoruba nation. We must go back to the nation that God wanted us to be. That God is waiting for us to approach Him and ask Him to build it again for us. By the time the first Europeans visited the coast of West Africa in the 15th century, 1470 precisely, the year 1470, precisely, there were hundreds of towns and cities all over Yoruba land. But is this part of the world? Cities everywhere are short distances from one another, big marketplaces. Àwọn ìgbó kan dúró kọ́kọ́ ilẹ̀ Yorùbá. Wọ́n ní tí èèyàn bá approach Yorùbá tàbí ọjà bá jẹ́ ọjà. Ariwo tó máa gbọ́ngẹ̀ like the roaring of a great sea. Roaring of a great sea. Then àwọn ìlú mìíràn gbà tán ní market tó jẹ́ pé ọjà alẹ́ làwọn máa ń specialize wọ́n á ti nájà jẹ ọ̀tá ọ̀ á ti parí láwọn bíi mẹ́fà tó bá di bí aago mẹ́sàn-án àwọn èrò ọjà ṣe kó bá máa wá àwọn yòókù kànáà tẹ́ ẹ bá approach ọjà alẹ́ á dàbí pé you are looking at a sea of stars because the market women need small oil lamps for their products. We are not an ordinary people. Àwọn obìnrin wa tá bá ṣòwò lọ síbi tó dènà bí omi tó àwọn ìlú náà wà ń pè ní Sudan, Central Sudan, South Sudan, Northern Sudan wọ̀nyí, àbí Central African Republic, àbí Congo. Tá a bá dé ibẹ̀ tán, wọ́n mọ̀ pé èèyàn gbénu gbó wọ̀nyí bọ̀ kò sílùú. Àwọn á wá kírètì ọjà sí ẹ̀bà títì bí kan wá ṣan sọnù wá sí wọn máa dúró káwọn ará Tinubu máa bọ̀ wá báwọn kan wá ra aṣọ wọn kan wá ra ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn pátákó bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn ló dìbò. That's who we are. Why do we want to run away from our destiny? Why some people say Nigeria what? There is nothing for us in Nigeria. So torí pé àwọn àmì tí ò yẹ ká wà láti 1914 torí pé àwọn wà níbi tí ò yẹ ká wà ìyàwó abẹ ti jẹ wá lọ́pọ̀lọpọ̀. Àwọn òyìnbó kọ́kọ́ wò wá
who regard them as superior to the Europeans. Yes. Only the Yoruba used to patronize us British with our inferior culture. Yeah. Only there are other people who only want you or you want to. Only a little Yoruba boy tó ṣeré nínú dust lẹ́bàá títì tó ìbò tó ṣeré tó bá ní òyìnbó tó kọjá ságìdì alọ́fọwọ́ kàn ní òyìnbó. Only that belongs to the Yoruba people alone. Only among Yoruba people you see such a thing. We are different. We were made to be different. Kì í ṣe ọmọ wa, kì í ṣe mímọ̀ ṣe wa. Ọlọ́run fẹ́ ká different lóde build wa as a different kind of nation. So now it is time for us to take ourselves away from the submission that we agreed upon, that we agreed to. In 1914, we let people include us in a country called Nigeria. We are not Nigerians. We are not Nigerians. Baba Babolo in Nigeria is a geographical expression. There are no Nigerians. There are no Nigerians. We, at least, where you believe there are Nigerians, I'm not saying Nigeria also. We are not Nigerians. And gbogbo àwọn àgbà wa tó ṣáájú wa Bishop Ajayi Crowther àwọn babalọlá gbogbo wọn náà ti sọ nǹkan tí àwa careless a ò look at carefully. It has pleased God to create a special nation on the African continent. It has pleased God. It pleases God to create a great nation on the African continent. Àwọn bá ń rò pé gbàgbọ́ àwọn bàbá wa bá sọ ní Nàìjíríà làwọn á rò pé wọ́n sọ. It is not Nigeria at all. It's a Yoruba nation. Ọmọ yín kan ló wá sọ bàbá ẹgbà kẹbí ní ojú yìí mo ló ṣe nínú àwọn ẹni wá dá we are what God made us to be. We are who we are, and we must stand up and fight for what we are and liberate ourselves. God Almighty is waiting to help us to liberate ourselves, to liberate us finally for what? From the foolish inclusion that we chose in 1914. It was foolish. It was not the will of God. So we are moving forward as much as we can. But we know that at the end of the road, God has prepared our destiny, the destiny of our nation. I am not afraid at all. Àwọn kan ní wọ́n pariwo gbègbè tó gbé wọn náà fẹ́ máa lọ dáadáa láti rú. Wọ́n á bẹ̀rẹ̀ sọ̀kọ̀sọ̀ nípa àwọn ẹgbẹ́ láti bàbá tí lọ gbowó bàbá tí lọ ṣiṣẹ́ nìkan Sunday gbowó ọmọ ẹ̀dá tí lọ gbowó ti lè rọrùn lọ́pàá náà bá. I don't need anybody's money. God provides for me. But the Yoruba nation will build the financial strength that will give them the power in the world. We will. Amen. Yeah. So I'm going to keep the money paper. Very good. I just want to add 1-2 more comments. This is the Christian part of the Yoruba nation in action before God today, before God and man today. That is very good. One thing that is known of the Yoruba
nation worldwide is that we are the most religiously tolerant people on earth. Àwọn American country, ìjọba American ní kó wá ṣe research on Nigeria in 2011. They are very close. The Yoruba represent a model of coexistence in the world, because Yoruba Christians, Muslims, and traditionalists live harmoniously, not only in the same towns and cities, but also in the same households. That's their budget. 2011. Then there is one old man who in 2016, JBYP, a professor in the School of Oriental and African Studies in London. Only the Yoruba are different from the rest of mankind. They are the only people who know how to manage religious differences, and they are very proud of it. And the only message I will leave for them is, go ahead, Yoruba. You have achieved what the rest of the world cannot achieve. Hold it there and let nothing and nobody take it away from you. That's who we are. We Yoruba don't fight over religion, we don't question people about religion. We relate to people as people, not as Christians, Muslims, or whatever. Àwọn tí a jọ kóra wa pọ̀ta foolishly surrender ara wa pé ká máa jọ ṣe Nàìjíríà, they have made effort seriously, very serious effort, láti northern Nigeria to push us into the model in which àwọn Muslim wa máa bá wa yókù jà, wọn náà máa bá wọn jà, wọn náà kàn and so on. But it has never worked. Occasionally, one or two people that the day and I'm the best Christian. I'm a was I'm living my way. I want you to take a Christian and a bit of Muslim and so on. One paper up when I can act the market very never. Nilo I do not write one company than Aqua Monday. Ìlànà wíwá máa ṣépè káàkiri gbòòrò ẹtí ò bá jọ ìwà iná ní gbogbo wọn lọ dáadáa lò. It's part of his shenanigans. Our society is still our society. He made no impact whatsoever in the society of Yoruba. So, ìgbà tí a jáde lọ́kẹ̀tì bẹ̀rẹ̀ pariwo nígbà tí àwọn ẹ̀yà rò pé ìgbà tó lọ náà ni bí Yorùbá ṣe rí dáadáa. We live not only in the same town but in the same household. We intermarry and so on. Muslim parents, I'm my full Christian dogma. Most of the doctor in Korea like 2017. However, waiting room, there was this beautiful dog back there to where I'm going to. So, over respect to Akunda. Yes, sir, the capital. So, morning, war mommy. Ní òní láti bẹ̀rẹ̀ bóyá Muslim ní ẹnu láṣọ tó wọ̀ mọ́ ìwé òṣèlú mọ́rin mọ́ gbogbo ẹ̀. Ṣé tó bá wà pàdé ọmọ dáadáa ọmọkùnrin kan tó jọmọ àdúgbò yìí tó fẹ́ràn ẹ̀ tó lè jọmọ tó níwà ọ̀ tó jẹ́ Christian ò ní fẹ́ ní bàbá ó ní ìyàn ní kankan ṣe pẹ̀lú ìyàn ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn láti Yorùbá answer ìyàn ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn. We praise the Lord for who we are. We must be brave. And the president can get Nigeria, but they will all perish as the Lord lives. Yes, they will all perish. And we will rise triumphantly and become
one of the greatest nations in the world. I share nation continent. Yeah. I love this moment. It's wonderful. So I pray that we will go from here and take the message home. I beg of you all, take the message home, take it to your friends, whether they are Christians or Muslims or Onishese. We are one family, special family that God created. That God created in a way He did not create the others. So we praise the Lord. And I rejoice today at this ceremony, at this gathering together, at this conference, at this congress. And I thank the pastors who put it together. May God continue to uplift your ministries in the name of Jesus. Amen. Pray for all my people at home and abroad. I pray for all of you, and I pray from a heart that is filled with love. On Sunday, you can see who our people are. You love them. You give everything to them. You don't care. Your inheritance, your handiwork has been destroyed by the forces of the Fulani and Nigeria. And it does not discourage you in any way. No. It does not discourage you. I have sat by your side. That sort of people like tomorrow, they come by in Nigeria. To pay lawyer, pay in there, can to push it by cannot talk nowhere. I have seen you. I know you. And I know that you are a special gift to the Yoruba nation. And I pray that our people who are in this meeting today will be like Sunday. Will be like you. You may not be able to stand in battle like him, but be able to stand So thank you, my brothers and sisters. Thank you for your coming here. Any Babawa Bishop, any Babawa Evangelist, any younger pastors and priests, Mokiboboyi, any Yokutata Wani, I repeat, when I say Moki Awayo, I'm saying so from a heart that loves the Yoruba nation completely. The only thing I have for them is prayer. That's all. And when I stand before you in a program, and I end it by saying, I love you all, without exception. I mean it with all my heart. The Yoruba nation will rise. What a lot of what our substance has been destroyed in Nigeria, but we shall rise from the ashes and build the greatest nation on the African continent, one of the greatest nations in the world. Amen. I cried when I went around and saw on the things that our Father did for us. I know that I rejoice in the end. I see the Yoruba nation beginning to prosper all over the world. Thank you very much. God be with you. The Lord loves you. The Lord loves the Yoruba nation. May the Yoruba nation learn to live in the love and power of God. Thank you very much. Goodbye. Just like
nítorí pé bẹ́ẹ̀ ò bá ń bá ẹgbẹ́ o ẹ̀rù ọmọ ọlọ́run nínú ipò kíkò tí àbáwà. Mo fi àkókò yìí kí ọ̀kan lára wa arákùnrin Lẹ́kan Ọláníwájú ẹ̀dídé lẹ́yìn ẹgbẹ́ ìgbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé ọ̀rọ̀ nípa ti mídíà rédíò ìpínlẹ̀ Oǹdó ìgbà tí a fi wá tí a fi dé ìpàdé náà Lẹ́kan Ọláníwájú náà sì jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tó ti ká máa fi bàbá rẹ̀ wọ́n máa tó lálẹ́ ẹ̀ṣẹ̀ púpọ̀. Nítorí náà tá a bá sọ̀rọ̀ nípa rédíò tàbí ọ̀hún ọ̀hún tàbí tí wọ́n ń la ìṣẹ́lẹ̀ tó jẹ́ ti ìgbàlódé tó ṣẹ̀ léyìí ara iṣẹ́ ọwọ́ wa náà ní gbogbo àdúgbò lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lóòrèkóòrè tó lẹ́ẹ̀kan Lẹ́kan Ọláníwájú akí pé ẹ̀ka pọ̀ sí àárín wa. Báyìí torí àwọn ọjọ́ ṣolókùn àti sọ lẹ́ẹ̀kan nì tí a bá gba ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè Yorùbá wa ẹ̀wọ̀ ọ̀dà bítúmẹ̀ wa tó jẹ́ pé wọ́n ní second largest gbogbo àgbáyé and the best jẹ́mọ̀ ìka ṣeé ṣe tí gbogbo wa náà tó jẹ́ pé ó àti gbàgbé ẹ̀ láti àdá sípò olùwàgbà àtiwá náà lọ látọ̀dà sípò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní lóbì tó jẹ́ pé táwọn ṣe rí bí rọ́bà àní rọ́bà sọ́kọ báyìí sí tó jẹ́ pé ògùn rárá gbogbo àpadà ní ká fi ṣe táyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbésẹ̀ láàmì á máa padà lóríṣiríṣi ara ìdí tó fi ṣe pàtàkì yẹn kí àwọn ọmọ wa kọ́ lè gbé ìgbé ayé rere àti àwa náà abẹ́ ìgbésẹ̀ industry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà ìrè bricks yes ṣẹ́ni bẹ́ẹ̀ ni gbogbo ọmọ nǹkan tá a ti padà nù yẹn torí náà ẹ jẹ́ kí a túbọ̀ fún àdúrà ká fọwọ́ sọ̀yà pé ẹ̀rù ò lè rọmọ Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe sọ níbẹ̀rẹ̀ àṣọ ẹgbẹ́ ní tó wà nípò ààrẹ wa Tinubu wípé kó má wà nípò ṣùgbọ́n ẹ̀rọ ti di nìkan o bó ti wù kó pẹ́ tó ọdún mẹ́jọ tó bá kúrò bẹ́ẹ̀ ṣe é mọ́ nǹkan bí ìtọ́ máa tún pẹ́ jáde ara ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọgbọ́n wọn kúrò sí wọ́pọ̀ pẹ̀lú wa lákòókò tí wọ́n ronú wọ́n mọ̀ pé ilé máa yá lọ́jọ́ kan nítorí náà wọ́n gbọ́dọ̀ fa ètò wa yìí wọ́n fà á mọ́ra wọ́n sì ronú jinlẹ̀ pé kì í ṣe ìtàn tó yẹ ká ti sẹ́yìn rárá ajúṣe ní gbogbo wa o. bẹ́ẹ̀ni a ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ bàbá wa pòfẹ́sọ̀ Akíntóyè àwa ń pe bàbá wa Àlíù láti gbọ́dọ̀ lẹ́nu wọn ní ṣókí. ẹ̀jẹ̀kẹ́ pàtàkì fún bàbá wa Àlíù. bàbá Àlíù mo kí Ọlọ́run ọba dẹ́dà ọba àìnílòsí ọba tó ń pè ní òun náà ní olùkápá ayé àti ọ̀run ọba alágbára ọba tí kìí tòbi ọba tí kìí sùn ọba tó ń pè ní ọwọ́ rẹ̀ náà lórí wa àti àdúgbò lọ́wọ́ lọ́wọ́ gbogbo ọ̀sẹ̀ àti ọ̀sọ́dọ̀ àwọn bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn náà ní pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá mo kí n púpọ̀ anytime tí mo bá ti gbọ́ òun àbí tí mo rí yín màá wá ronú lọ irú àwọn bàbá báyìí sọ̀ wọ́n sọ̀ wọ́n gidi gan àti ojú bàbá ti rí lórí sọ́ọ̀bù yìí tí kì í bá ṣe pé wọ́n ní ọkàn wọ́n ní ẹ̀mí ẹ̀wọ̀ èdè bàbá ẹ̀wọ̀ èpè ńláńlá tí àwọn èèyàn wọ́n èpè bí ẹ̀kọ́ kàrà tó tábà ní mo sì ń gbà nígbà tí nìkan ju voice message kan wọlé ó bá ń ṣe ìpè fún mi ó ṣe pè fún yá mi ó ṣe pè fún bàbá mi ó ṣe pè fún àwọn ọmọ mi láìsẹ̀ èpè ńláńlá mo gbọ́ sí ní ẹ̀wọ̀ àwọn tó kàrà gbọ́ ọ̀yẹ́ tó jẹ́ ọ̀rẹ́ mi níbi tí mo ti ṣiṣẹ́ pẹpẹ tú mi ló fi gbọ́ ìyẹn sọ́ọ̀bù yìí ó bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ní ìwé ta ṣe ó bẹ̀rẹ̀ sí bísíǹsì ló ń ya ọlọ́run pé bọ́ọ̀n fi bísíǹsì olóhùn ní bísíǹsì mà pé kí ló dé àwa èpè ńláńlá ọmọ 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 pàtó ìbá ń bínú àbí tí mò ń bá ń jẹ́ á ní kí bàbá sọ
Tẹ́ẹ̀kì bàbá. Ìwé ìpèlè kọ́ sẹ́yìn tí kì í bá tẹ́lẹ̀ tó bá tọ̀ tó bá dá ẹ̀ka tẹ́lẹ̀ tó bá kó láwù. Èpè ńláńlá pẹ́sẹ̀ ẹni tó ń bẹ̀rẹ̀ ọmọ Yorùbá lọ́wọ́ ẹ̀wẹ́ ti bàbá. Ẹ̀ kó lè kó máa sẹ́ bàbá mo kúrò mo fi kú pọ̀. Bẹ́ẹ̀ náà ní kíkì mi máa lọ sọ́dọ̀ ti Sunday Igboho. Ṣé kí ni àwọn ọmọ Sunday Igboho? Èyí ti dé ẹ̀ wọ́n pa ẹ̀ sínú ilé wọ́n pa fámìlì rẹ̀ wọ́n pọ̀ ẹ̀ sínú ilé wọ́n ti sọ ìfọ́nmátì rẹ̀. Ọmọ Yorùbá tó kù tó sọ pé ọgbọ̀n ọba nínú ọba ọba sọ́jọ́ ní fọ́ọ̀mù yìí ṣé ipò tó wà ní sọ́mọ wa náà ọlọ́run ti wá sí. Wọ́n ti ẹ̀yẹ lẹ́nu ara sẹ́yìn ẹ wá ń fún gbogbo ìgbé fún àìkú sí ìbájọ́ foundation ó di ṣíṣe. Mo tún wá tú àwọn rẹ́fẹ̀rẹ́sì wa mo kì í kọ lẹ́yìn mo kì í ẹkú iṣẹ́ o ẹkú iṣẹ́ takuntakun. Ẹ má ti ní pé ní lè máa dárúkọ gbogbo àwọn èèyàn tí tẹ̀jọ́ sí àkójọ kiri Yorùbá nìyí. Bẹ́ẹ̀ ni mo kí o gbogbo ẹni bàbá wa everybody. Ní ẹ wá padà lọ sí ọ̀dọ̀ àwọn mínísítà náà lápá pọ̀. Gbogbo ẹni mo kí o tó ń kí máa tó dáàbò àdúrà yóò gbà o. Gbogbo ẹni máa kọ́ èyí tó délé. Mo bá kí àwọn ọmọ mi wá kí gbogbo ọ̀dà àwọn ọmọ dandan. Èkìtì mẹ́ta tó pé ní àdìgbà náà tó pàṣẹ. Wọ́n gbìyànjú, wọ́n ná owó, wọ́n ná àwọn náà ní mọ́nì wa ọ̀rẹ́ Yorùbá. Àtàkùn wa ti sòtì ọjọ́ tó ní tọ̀tọ̀ láwọn náà ní ọmọ ọba aláìlúwà. Kíkẹ́ mo kì í yé àtàwọn yòókù náà. Kíkẹ́ náà wá pààrọ̀ sọ́dọ̀ àwọn sísá wa báyìí kí n. Àjà òfin abẹ́ kìtì bẹ́ẹ̀ ni alákọ̀ọ́mọ́ bí fún ẹni tí Yorùbá ń sí ìbí ọ̀bá rántí ọ̀sá àti bẹ́ẹ̀ bá ti gbogbo ẹni mo fi òdò ọ̀gbẹ́ máa ń kọ̀. Náà ilé Yorùbá ẹ̀ka wa ní ìran tó dà ṣùgbọ́n ègún Yorùbá ò dà. Ègún Yorùbá wọn Yorùbá náà ò máa Yorùbá Yorùbá tó ọ̀nà sáǹtì oore tó lọ sí fún wa nínú oore tó lọ sí ọmọ wọn Yorùbá nínú ìwádìí tá a ṣe ó fò wá kẹ́rin rẹ̀ lápẹ́ta ní tó lọ sí fún wa ṣùgbọ́n òkú òní ò jáde kí ló dé ní òfin jáde kí ló dé àti sọ pé Yorùbá ti sọ lókà kí ni kì í fún ìwọ̀nba àsìkò díẹ̀ máa tàn ìbẹ̀rẹ̀ náà rẹ̀ káyọ̀. Before amalgamation, ilé Yorùbá ìgbà kẹta dájọ́ fún wa tó ń dá wa ní ìran dá káyìíká láwọn ọ̀dọ́gbọ́n ká láwọn ọ̀mọ̀wé. 1860s ní Yorùbá tí àwọn gẹ́gẹ́ ká ti láwọn ọ̀dọ́gbọ́n lóríṣiríṣi àwọn ọ̀mọ̀wé àwọn journalist àwọn dókítà lọ́yà lóríṣiríṣi bẹ́ẹ̀ nílẹ̀ rán. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìbílẹ̀ nígbà yẹn àwọn ọmọ ìlú ẹ̀rọ lọ́jọ́ tó dábẹ́ dàpọ̀ tó bọ̀ wọ́n jà bẹ́ẹ̀. Ọlọ́run ọba tó wá sí nílẹ̀ ẹ̀fọ́ wá sí nílẹ̀ tó dà ẹ̀fọ́ wá sí nílẹ̀ tó dà all bless you with natural resources láwọn ọlọ́pàá kò sí èyí problem kò sí ìran abẹ́pẹ́ ní èyí problem kékeré kan alùpùpù ẹ̀rọ Haúsá náà ní problem tiwọn látara problem wọn òun náà ní àlejò fi gbàdúrà wọn lọ́wọ́ kékeré kò sí àṣepọ̀ ìjà wọn jà lára ìran Yorùbá kọ́lọ̀ wá jẹ́ wá sórílẹ̀ tó bless wa pẹ̀lú oríṣiríṣi nǹkan kí ló wọ́n gbé tí ògbó yóò fi jáde ọgbà yóò jáde 1940 amalgamation tó ń gbóbi àkókò tí wọ́n ń gbé ní ẹ̀ẹ́fà náà wà lọ fún àwa. Àkọ́kọ́ náà wà lọ. Òmìnira dé táwọn èèyàn ń pèpè fún òmìnira. Àwọn adará náà wọ́n náà wò bá wa ṣe. Àwọn
náà ní o wọ́n ní lọ wá Nàìjíríà torí pé nǹkan wà lọ́kàn tiẹ̀ òun náà ní pé ní àwọn máa dominate tó àwọn Francis ẹ̀ tó ń sọ ìyẹn ló ń dẹ́rù ba ọ̀nà Sókótó tó máa jọ ń fà rárá wá gbé bàbá ọ̀rọ̀ òkè wá gbé báyìí ní ẹ̀dá federalism of government. With federal system of government ká fi àgbà láti lè control lọ́nà ọba tó kú ni. Ṣùgbọ́n wá ń wo lẹ́nu ọba bàbá wa jẹ lẹ́nu ọ̀wẹ́ káàdìjọ ẹ̀wọ̀n ìyẹn fi ń yẹ wa pé kò sẹ́ni tó lè dín yẹn. Ẹ̀dá kò pọ̀ kaba sọ pé ní western region kaba dàpọ̀ kọ̀tọ̀ tí kaba sọ pé ní western dàpọ̀ Kuwait àmọ́ àbá dàpọ̀ Dubai kaba sọ pé ní western region. Ní ẹgbẹ́ oríṣiríṣi kàkà àti ní ìpèsè àwọn oríṣiríṣi lọ́kùnmá àmọ́ yìí bọ́lọ́bọ́lọ́ tẹ́lẹ̀ mi tẹ̀ àyí oríṣiríṣi àwọn ẹgbẹ́ ọba adájọ́kọ ìfọ́ bá ẹ̀rọ ti pa láwọn oríṣiríṣi nǹkan fún tẹlifíṣàn tó tẹ̀lé náà inú France náà ní gbogbo ìgbà yẹn ǹjẹ́ tó bá tẹ́lẹ̀ pé wọ́n fi wá lẹ̀ ní pé wọ́n ti ẹ̀ka ṣe pé ní regionality tó ń ṣe ìgbẹ̀ta tó control tó ní ìrọ̀nà yóò wọ́n ti dìnnà tàbí wà lórí kò tá a wà yìí náà àwọn ìkó yìí àwọn náà ni wọ́n ṣe kú nígbà tó pé ní ìyówó ìjókòó padà níbẹ̀ wá because ìgbàgbọ́ ọ̀sẹ̀ ní pé àwọn ọmọ àti orílẹ̀-èdè ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí bá ń tí ẹ rántí ti fún wa irú bá ti kàwé tó bá nímọ̀ tó first chancellor of University of Ibadan Igbo the first chancellor of University of Lagos Igbo ara àgbàpọ̀ tí Yorùbá kan yẹn ara wàhálà tí Yorùbá kan yẹn ara burú tarakùn yẹn wà yẹn. ṣùgbọ́n pàtó ní méjì pẹ́ ó yí àwọn padà nínú yíyí àwọn rẹ̀ padà ó ń bá ó ń ṣe nítorí àwọn abá àjẹmí ó wá ń sọ fún wa pé ní ó wá kí ẹ̀yà Ìgbò sí 20 provinces. Òfin ibi tí Yorùbá ti kó sí wàhálà nìyẹn ọba ti gbogbo tí Yorùbá tí wọ́n bá sọ nǹkan federal government wọ́n lè ṣe ṣùgbọ́n ìdánilọ́kọ̀ ìjọba yẹn tí wọ́n ní kí Yorùbá nígbà ló mà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yúùtù ìbò wọ́n ti gbé owó ìwọ̀n ẹ máa ń gbé ètò ìjọba sẹ́kùn Yorùbá kí ló fà kí gbé àwọn yúùtù àwọn ọmọ wọn wọ́n wò pé àwa là pé wọn ti kó dàgbà lónìí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ àwa ń bá lọ bẹ́ẹ̀ ó wá gbé ní àwọn adára ọwọ́ ìgbéra àtẹ̀tẹ̀ tí tó kọ̀ǹtró lọ́jọ́ rẹ̀ láti gbé àkàrà náà àwọn ìbò náà ló lé lé. bàbá ìgbà tí ọ̀kadà pé ní ọ̀sẹ̀ tó gbogbo ẹ̀ náà ló kàrà lọ sọ́dọ̀ ọwọ́ adára àwọn gbádùn sísẹ̀mù tá a ń lò yìí ọwọ́ àtàkùn pé lóò bẹ́ẹ̀ sì máa bá a lọ yìí. Tinubu nínú ọ̀rọ̀ sọ ilé wọn Nàìjíríà kí ló tóbi sọ ó sọ nígbà yẹn lásìkò ojú ìfẹ́ oyin tóbi kò bìlíìfì wọn Nàìjíríà bẹ́ẹ̀ náà ó ti bìlíìfì wọn Nàìjíríà nísìnyí èdè kí ni ti wà nínú sáàpù wọn gbogbo ẹgbẹ́ wa ti ń dé nínú rọ́ọ̀tì wọn máa bìlíìfì wọn Nàìjíríà
Jonathan ó máa deliver one Nigeria gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé méjì nínú system yẹn ó máa deliver one Nigeria kí wọ́n á ló dé tí òkú olúwo òfin yọ ògbó Yorùbá ti fẹ́ yọ natural resources tá a ní kò sí lọ́wọ́ wa mọ́ inú ètò ààbò kò sí lọ́wọ́ wa gbogbo wa lọ sí federal ká ló dominate police adara ká ló dominate army adara ká ló dominate navy adara ká ló dominate air force adara àwọn dominate everywhere àwọn ọmọ ìyá wa kò sí yé wọn wọ́n sọ pé ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà kí nìyẹn ẹ̀kejì wa pé ká ṣe àní agbára àlè dáàbò bóra wa torí pé káwà yẹn àti sẹ́ńtà ló ti ń bọ̀ àwọn ti di majority wọ́n ti sọ fọ́ọ̀rọ̀ yẹn ó bí ọ̀pọ̀lọpọ̀ nínú lọ́wọ́dà pẹ̀lú lọ́nà yúmọ̀ ọ̀bá àti ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn o káwọn máa kọ́ àtúntò wa táàpé kíni ẹ̀lẹ́sà náà ń ṣe ẹni tó bá pọ̀ jù náà ni yóò máa dictate òmìnira làwọn pípọ̀ ní lamara bíi tí ń sí bọ́dà fún àwọn ará wa àdàlà tó ń wá fún West African countries láti Togo ni láti Senegal ni láti Mali gbogbo wọlé ni. wọ́n fún ìfúnpọ̀tò yẹn wọ́n bí máa 20 ó bí máa 30 ó bí máa 18 èyàn fẹ́ àwọn ẹni tó bá yá yóò dé méjì ìlànà fẹ́ ní fídíò bá ti báwo kò ní pọ̀ jù wá lọ ní National Assembly àwọn náà wọ́n dominate àwọn ọmọ assembly lẹ́fẹ̀ẹ́ àwọn ọmọ representative lẹ́fẹ̀ẹ́ sọ ní àbí senate lẹ́fẹ̀ẹ́ sọ àwọn náà wọ́n dominate bẹ́ẹ̀ báwo lè fi lè dominate wọn lè ní local government kó lè create láyéláyé 1967 Lagos State ní 3 local government 1967 Kano State 3 local government lẹ́yìn wọn kọ́ bí Lagos wà náà ló sì wà ẹ wá mú Kano ẹ wá pín sí méjì Lagos wà bó sì wà ẹ wá create di ọwọ́ state nínú Kano ẹ wá ní 27 local government Kano 70 local government ẹ wá kó àdúgbò tó bá fún mi ní 71 local government náà èkó ní 20 ẹ dàpọ̀ allocation tó bá fẹ́ máa pín níbo ni ó wà lọ kó pọ̀ sí ó lọ lọ́dọ̀ tí wọ́n báwo lè fi wá fẹ́ ṣe wá fẹ́ change nínú ọ̀fọ́lù owó ní tí constitution sọ. ǹjẹ́ tí wọ́n tẹ̀lé tí wọ́n lọ sí National Assembly àtúntò àwọn ìlú ìjọ́sí báwo lè fi lẹ́yìn ìlú náà wọ́n ti mú bàbá tí ń yẹ lọ́sọ̀tọ̀ báwo lè fi lẹ́yìn ìlú yẹn kò lè ṣe é láìpẹ́ tó sì máa lọ yẹn láti máa sọ fún àwọn ọmọ ìyá wa tó ní tẹ bá fẹ́ kí ògbó Yorùbá yọ tẹ bá fẹ́ kí ògbó Yorùbá kó yọ ẹ̀dẹ́ kájà dúró tàbá dá dúró àmà ọ̀ǹtò ìsọsí tàbá dá dúró ètò ààbò ọ̀rọ̀ ni ó wà. àwọn ọ̀gá ní ìpínlẹ̀ wọn jẹ́ ọmọ ara wọn kọ́. ẹ̀ṣẹ́ tó wà. bẹ́ẹ̀ ni láti fọ ọ̀sán gbólóhùn kan láti ní wọ́n ní bá a kan dé. ọgbọ́n ọdún ló máa para wọn tí o bó ṣe wá para wọn. system of government tí yóò bá máa operate tó ṣe wí ìfẹ́ ìlú kà sí. kò sí nípa àníṣe ògùn sí ìtọ́jú ọ̀kẹ́tì mo ní ìtọ́jú yẹn. ó túbọ̀ sí pé ní province ló máa wà Ẹ̀gbá province Ìjẹ̀bú province Ìṣẹ́kiri province Èkó province àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ each province kọ̀ọ̀kan a control tó bá ní àwọn a control to percentage sí center ìyẹn máa jẹ́ bẹ́ẹ̀ bí Ìbàdàn àmọ́ wá ní ṣe àlọ́ navy airport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni nítorí báyìí ló gbogbo tó bẹ́ẹ̀ ẹ ti ń pè ní ìmọ̀ràn lẹ́yìn bẹ́ẹ̀ mú wá nísìnyí ìrìn àjò wa yìí ní ìsìnkú ti pín sí méjì o. ti pín sí ọ̀nà ní grassroots láti jẹ́ kí àwọn ènìyàn wa kọ́ ọ̀dà àṣọ. Ojú àwọn ìwà àdìyẹ ọ̀ àkọ́kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì èwo náà ni pé come back and occupy your space. Yorùbá gbogbo kíbi tí Yorùbá bá wà kí Yorùbá come back.
ìfẹ́ wọn pé ibi Yorùbá nìkan ẹgbẹ́ ká occupy space wa o tàbá káàbá occupy space wa ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lára sí wọ́n ti fi yé wa pé àwọn ti ń pọ̀ mọ̀mọ́ náà wọ́n statistics náà wọ́n gbé jáde ìdánilọ́ mẹ́ta. wọ́n sọ yí pé wọ́n ní Lagos East ipe Yorùbá ti 7%, ipe Igbo ní 40%, wọ́n ní Lagos Central ipe Yorùbá 50%. káàbá sọ́ra torí pé mo ní pé nínú àwọn ìrìn àjò yìí ó wà nínú àwọn èèyàn wa wọ́n ti ń ti ẹ̀sìn pọ̀ bá ti ẹ̀sìn pọ̀ kí ló fẹ́ Yorùbá láti máa sọ̀pọ́ọ̀tì ọmọ Ìgbò lẹ́kọ̀ọ́ ẹ̀ ń fún un ní chance wọ́n ní Yorùbá nìkan ǹjẹ́ bí Yorùbá ń pè ní Yorùbá ni pé nìkan ni pé kò ní nǹkan kéésì pẹ̀lú ẹ̀ káwọn ọmọ Yorùbá tó báwo bá ká fẹ́ òkú bá ti fèsì wa òní pé àfọ pé kẹ́mi ó wà ní ìdájọ́ àkọ́kọ́ ọ̀nà bá ti òkú bá ti fèsì wa ẹgbẹ́ kí káwá ọ̀nà láti lè dá organisation kan lẹ̀ àbí ìdílé sẹ́lẹ̀ káfíń ní Yorùbá investment or something like that ẹ bá ti kúrò àti òkú Yorùbá gbogbo Yorùbá wà ká. ẹ ṣe é púpọ̀. ibi àgbàǹdà ẹni ká ló ta o káwọn ní ọjà tọrọ kọ́bọ̀ káwọn ní ọjà tọrọ kọ́bọ̀ káwọn náà ṣe àwọn bíbí máa. Afọláyé ṣáìdì ọ̀nà ìlú ṣáìdì Afọláyé tó sọ̀rọ̀ sí sáà. Bíbí materials àwọn olóńgbà tẹ́lẹ̀. Ẹlẹ́tọ́rìtì àwọn Yorùbá náà ń tàṣà wọ́n ti gba ọkọ̀ ẹ̀mọ́ wa lọ́wọ́ ẹgbẹ́ wà ká pọ̀jù nísìn gbogbo ọ̀nà tí wọ́n bílẹ̀sì àwọn ènìyàn wa tó káàkiri àgbáńlá ayé àti nílé kí ló dé tó ń jẹ́ pé ní irú Yorùbá bàbá mi wọ́n bá bọ̀ nísìn o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a ti pọ́jọ̀ ní bàbá ti pọ́jọ̀ ilé náà máa wà lọ́kọ̀ aláwọ̀ tó wà láàbọ̀ gẹ́gẹ́ ní agriculture gẹ́gẹ́ ní wọ́n fi ṣe business ní ọjọ́ kan tó wọ́n lè kẹ́kẹ́ wà dá ẹgbẹ́ tó ti fún bàbá yẹn ní àjọ wọn fún ọ̀dàdà irú àwọn ẹgbẹ́ tó ní ẹ́sípàtì ẹgbẹ́ ká bá wọn sọ káṣí wọn wọlé kí ló dé tòmátò ńkọ́ àbúkà ńkọ́ sí àgbẹ̀lẹ̀ bá ìfẹ̀sùn wà sí àgbẹ̀ ìwà ni sábà bá àwọn ọmọ ìyá bá sọ̀rọ̀ pé àbẹ̀wò dàpọ̀ ẹja lè tẹ́lẹ̀ ọ̀rẹ́ owó wa nà sí wa ó bá pọ̀ jù wọn náà ó bá pọ̀ lọ sí ìkànnì lápàtà àgùntàn wà ní bẹ̀rẹ̀ amẹ́nukà máa ń pọ̀ jù lọ. ẹ̀jẹ̀ ká wò pé ní báwo la ṣẹ̀dá ìdílé lọ́tù àpọ̀jà àkọ́kọ́ nígbà tá a bá tó kà ní ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ nísìn ẹ̀sìn ẹ̀mẹ́tìrì pọ̀ ẹ̀sìn. ṣé ẹni tí ń bọ̀ la fẹ́ sọ sí tá a ṣàlàyé lọ́rọ̀ nínú ń bọ̀ la fẹ́ gbé wò tí Yorùbá ṣàlàyé lọ́rọ̀ lẹ́nu nítorí pé wọ́n ti sú àwọn ògiri ń bọ̀ la fẹ́ sábà tìṣú pé ká padà sílé ká ronú wa jinlẹ̀ nítorí pé ibi tá a bára wa dé yìí tí a bá sì wá ní ọmọ Yorùbá tí a pè ní ọmọ olúwàbí tí ó sì ń ṣe èméjì tàbí tí ó rò wípé àkókò tá a wà yìí wípé ìtọ́lọ́gọ onítọ̀hún a jẹ́ pé kò lẹ́gẹ̀ẹ́ Yorùbá lára nítorí náà ẹ jẹ́ ká ronú wa jinlẹ̀ ká wo irú ìjà àlàáfíà tí pòfẹ́sọ̀ bàbá wa Bánjí Akíntóyè olóyè Sunday Ìgbòho àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ́ ènìyàn bíi ti bàbá àníwò àti gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé àtijọ́jọ́ ń ṣètò ìbọ̀ káàtì mú kódà yàtọ̀ sí àwọn bàbá tó ń dọ́kùnrin rẹ̀ bẹ́ẹ̀ náà lára àwọn obìnrin lára àwọn obìnrin náà tí wọ́n wà lágbègbè wa bí kó tẹ̀lé tó máa ń káàkiri lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà wọ́n wà láàrin wa a sì máa gbọ́rọ̀ lẹ́nu wọn Princess Ògúnlẹ́yẹ akínyí kí ẹ káàbọ̀ sí àríwá ẹgbẹ́ ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà láàrin wa tí wọ́n ní ìkọ́lẹ̀ náà ìrìn àjò afẹ́ká máa ń ní ṣókíṣókí fún ìwọ̀nba ilé iṣẹ́ díẹ̀ péréje tí a fẹ́
fẹ́ lò yìí máa pe bàbá amòfin ọmọdọ́là ní gbẹ́lẹ́gá wọ́n wá bá wa sọ̀rọ̀ lẹ́yìn náà tó princess wa ó máa múra lẹ̀ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá àwọn ẹlẹ́kùn tí a lè pè ní olùdarí ìlànà Oòduà ní ìpínlẹ̀ Ògùn nínú èyí tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀ka tó wà gẹ́gẹ́ bí eléyìí tí a ṣe gbé kalẹ̀ nípa ti ẹlẹ́kùnjẹkùn ẹkùn túmọ̀ sí ìpínlẹ̀ ní abẹ́ ìlànà kábọ̀. Ṣé olùfẹ́ ọlọ́run láàyè? Mo ní lọ́wọ́ ọlọ́run aláàyè tí ó dá ẹ̀yà Yorùbá yàtọ̀ sí gbogbo ẹ̀yà láyé. Mo kí bàbá wa ọ̀jọ̀gbọ́n àgbà òṣèlú tí kìí ṣe ọ̀jẹ̀lú tí wọ́n ṣe òṣèlú fẹ̀yìntì wọ́n wà ní ilé aṣòfin àgbà ní ọdún díẹ̀ sẹ́yìn Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ọmọ àdéwọ́ pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ pẹ̀lú adé pẹ̀lú bàtà ọba ni wọ́n ṣe gbogbo adúgbòlówó àbúrò mi ọ̀gágun àgbáyé Dr. Chief Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá pàtàkì àwọn ògidì ọmọ tí wọ́n wà ní òkè òkun náà nílùú òyìnbó gbogbo ẹ̀yìn tẹ́ wà ní diaspora adúgbò lọ́wọ́ yín fún àtìlẹ́yìn adúgbò ṣe ń lẹ́wọ́ ìlọsíwájú sí ìfẹsẹ̀múlẹ̀ àti ìfìdímúlẹ̀ àti gígùn wà orílẹ̀-èdè náà tí í ṣe orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe gan-an ni mo fẹ́ fi àsìkò yìí sọ fún alàgbà àlímì lọ́sẹ̀ sọ̀rọ̀ tán pé gba fóònù ba Dr. Òkèbí ọ̀run òsì tí wọ́n pàdé ilé iṣẹ́ bàbá Akíntóyè ọ́fíìsì àwọn Akíntóyè CPMO àwọn ní Director General gbogbo àwọn tẹ́ wọ́n wà ní Germany tí wọ́n wà ní New York tí wọ́n wà ní Cuba tí wọ́n fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ tó yẹ ká dá ilé iṣẹ́ sílẹ̀ ẹ̀lú ìkan pẹ̀lú ọ́fíìsì bàbá ètò ṣe wà ńlẹ̀ bàbá pápá fi ètò yẹn sílẹ̀ bí ilé iṣẹ́ ṣe máa wá sí orílẹ̀-èdè Yorùbá a ò fẹ́ kí àwọn ọmọ Yorùbá máa gun ọ̀kadà mọ́ a ò fẹ́ kí wọ́n máa ṣe area boy a ò fẹ́ kí wọ́n máa ṣe tán a fẹ́ kí wọ́n níṣẹ́ lọ́wọ́ ẹni tó wá níṣẹ́ lọ́wọ́ a lè máa san owó orí owó ilé náà pẹ̀lú Ìbàdàn a lè máa san owó orí náà máa fi lò fún ìdàgbàsókè ká da ọ̀dà sí títì ká gbòòrò ìlú kí a kọ́ ilé-iṣẹ́ ká ní skul tó dáa nípa sísan owó orí tó dáa ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kí bàbá tó yàn mí ní Ẹlẹ́kùn ìpínlẹ̀ Oǹdó èmi ni mo jẹ́ alákòóso ìlànà ọmọ Oòduà ní ìpínlẹ̀ Oǹdó àti ìlànà àti gbogbo àwọn ẹgbẹ́ tó kù yọkàn Ajímásùn Máṣeré gbogbo ẹgbẹ́ wọ̀nyí Ẹlẹ́kùn ṣetán láti bá ìṣiṣẹ́ nítorí pé ọ́fíìsì ni àwọn kìí ṣe ẹgbẹ́ ní tiwa àwa ní òṣìṣẹ́ ọ́fíìsì bàbá ní ìpínlẹ̀ Oǹdó a sì so wọ́pọ̀ pẹ̀lú àwọn tó wà ní òkè òkun àwọn èèyàn tó wà ní diaspora wọ́n fún wa ní suggestion bó ṣe yẹ kó rí ká lè rí dáadáa a ò bá ẹnikẹ́ni jà a ò bá ẹnikẹ́ni dìtẹ̀ a ń ṣe ọlọ́tẹ̀ ìpàdé yìí tí aago méjì bá ti pé afẹ́kùn wá sí òpin nítorí pé gbogbo wọn ò lè sọ̀rọ̀ tán a kí àwọn tí ó wá láti Kwara àwọn tí wọ́n wá láti Ògùn tí wọ́n wá láti Èkó
lọ́wọ́ láti Kogi àti gbogbo ẹ̀yà ní Ọ̀ṣun tí wọ́n wà ní Ìjókòó. Adúgbò lọ́wọ́ àwọn tó wá láti Èkìtì, adúgbò lọ́wọ́ àwọn tó wá láti Ẹsẹ̀ Odò, Òkìtìpá, Òdìgbò, Ifẹ̀wàrà, ẹ̀ṣẹ̀ gan ni. A ò gbàgbé ẹ̀yin tí Àkókó, a ò gbàgbé ẹ̀yin tí Ọ̀wọ̀, àwọn jẹ́nẹ́rà wa wá láti Ọ̀wọ̀. Adúgbò wákàtí lọ́wọ́ ẹ̀yin jagunjagun wa, ẹ̀yin ọmọ ológun wa. Ojú ni alákànfin sọ́rí, a ò ní bọ́ sọ́wọ́ wọn. A fi àsìkò képe gbogbo ẹ̀yin tí ẹ wá ní ìgbà àkọ́kọ́, pàápàá ẹ̀yin ọmọlẹ́yìn Kristi tí ẹ ń ṣe akitiyan, tí ẹ ń dàgbàgbà, tí ẹ ń gbìyànjú láti rí pé ẹ ń ṣe ìṣọ́òru, ẹ ń ṣe ìṣọ́ọ̀sán, ẹ ń ṣe tààrọ̀, tó dé pé kí orílẹ̀-èdè Yorùbá kó lè ṣeé ṣe lójú gbogbo wa, kò ní jẹ́ ẹ̀yìn yìí lórúkọ Jésù. Nígbà tí bàbá máa gbé àsíá orílẹ̀-èdè Yorùbá sókè pé a tọ orílẹ̀-èdè wa, àlùfẹ́kẹ́ nínú wa ṣe àwáàdì lọ́kùnrin lóbìnrin, afẹ́fẹ́ àsìkò pé ẹ̀yin ìyá wa ẹ ti gbìyànjú, àjùmọ̀ afẹ́ kí ìgbìyànjú yìí kó ní ìtẹ̀síwájú ju ti àsìkò yìí lọ, nítorí pé àwọn tọ̀hún tọkùnrin tóbìnrin ni wọ́n ń ṣe. Ẹ jẹ́ káwọn náà ṣe tiwa ní obìnrin tọkùnrin. Tinubu wà lẹ́kọ̀ọ́, kì í ṣe àmẹ́ ìgbọ́dá Tinubu ló fi lórúkọ. Obìnrin ní Tinubu, obìnrin jagunjagun ní Tinubu. Mọ́rèmí obìnrin ní Ọ̀ṣun, obìnrin ní Ọ̀ṣun tó ń pọ̀ yẹn obìnrin ní. Ẹ jẹ́ kí ẹ̀yin obìnrin wa, ẹ̀yin ní ìyá wa, ẹ̀yin ní ìyàwó wa, ẹ̀yin ní àbúrò wa, ẹ̀yin ọ̀dọ́ ají ìdí òdodo ní àsìkò yìí, nítorí pé ìlọsíwájú ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá àtẹ̀yìn àtàwa ni. Mo fẹ́ fi àsìkò sọ fún gbogbo àwọn táwa ní ìjókòó yìí pé bàbá wa Pòfẹ́sọ̀ Akíntóyè ó ti gbé ìlànà kalẹ̀ fún gbogbo àgbẹ̀, pàápàá àwọn àgbẹ̀ aládàá ńlá, ṣùgbọ́n onídàá kékeré onídàá ńlá, gbogbo àgbẹ̀ wọ́n ti la ọ̀nà sílẹ̀ fún pé láti ìgbà yìí lọ a fẹ́ máa jẹ oúnjẹ májèlé, a fẹ́ máa jẹ oúnjẹ ara wa. Bí wọ́n ṣe ṣe nílùú òyìnbó, wọ́n ṣe lẹ́yìn odi tí ẹnìkan ní oko láti ibi tá a wà yìí dé ọ̀pá ilé lẹ́gbẹ́ oko náà kó máa ṣe sí wọ́n máa iṣẹ́ lọ, oúnjẹ máa jáde, wọ́n kó ẹran sí, oúnjẹ máa jáde, wọ́n lòdù ẹja, oúnjẹ máa jáde. A fẹ́ máa jẹ oúnjẹ tiwa, a fẹ́ máa kó oúnjẹ wa lọ òkè òkun lọ máa tà láàbù máa kó wọlé. Wọ́n ti la ọ̀nà kalẹ̀ pé owó ara wa fẹ́ máa ná, rúbà àti júà làwọn máa ná, tó yẹ pé wọ́n ní ìjù náírà àti kọ́kọ̀ tí à ń ná lásìkò yìí lọ. Rúbà kan á jẹ́ dọ́là 12. Bẹ́ẹ̀ ni ó pé òwò ní ìwádìí kalẹ̀. Ìdókòwò ká ní ilé iṣẹ́ tí wọ́n ti máa rọ mọ́tò, rọ aeroplane, rọ kẹ̀kẹ́, gbogbo ẹ̀ ni wọ́n ti da àná sílẹ̀. Agbọ́dọ̀ jọ gbé Yorùbá nation ní ti gbogbo wa ni àmì fi wọlé. Ìyàwó sọ̀wọ́pọ̀, àwọn nàkàkà, àwọn tiraka, àwọn ní ìfẹ́ ara wa láti gbé kalẹ̀ ká lè ní ìlọsíwájú. Tí ẹ bá ti délé, ẹ jọ̀wọ́ ẹ rí wípé ẹ wà ní group kan tàbí ìkejì fún ìsọwọ́pọ̀ gbogbo wa. A máa ṣe ìpàdé láti ìbílẹ̀ dé ìbílẹ̀, láti ìlú dé ìlú, láti mọ àtúnṣe tó yẹ. Gbogbo ìwà ìbàjẹ́ tí ó wà lórílẹ̀-èdè Nàìjíríà kò sí ẹyọ kan nú ẹ̀ tí a máa mú wọn léde Yorùbá. Agbẹ́gbẹ́jáde bye bye, ẹ̀kọ́ 19 bye bye.
bye bye kidnapping bye bye ìpànìyàn bye bye iṣẹ́ aṣẹ́wó olóṣó bye bye gbogbo ọmọ Yorùbá wọ́n gbọ́dọ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ àti ọ̀dọ́ àti àgbà ẹ̀rọ pé ní dáadáa kò sáré bẹ̀rẹ̀ ọlọ́run pé bàbá wa kálẹ̀ fún àsìkò yìí fún ẹ̀wọ̀n ààyè tí mọ́tẹ́kà yìí wà fún ẹ́sẹ̀rì tí mọ́tẹ́kà yìí sọ fún ẹ́sẹ̀rì pé ó mọ̀ bóyá nítorí àsìkò yìí ni àwọn òfin wà ní ibi ìtọ́nà gbé ọba lẹ̀ nítorí àsìkò yìí ni ọlọ́run fi gbé bàbá wa kalẹ̀ Akíntóyè Professor Emeritus of History wọ́n lè gbé wa dé ilẹ̀ ìlérí wọ́n gbé wa kọjá òkun pupa a gbọ́dọ̀ wọ ilẹ̀ náà lójú wọn wọ́n ti ṣiṣẹ́ màá ṣojú wọn màá ṣẹ̀yìn wọn God bless you all. Olùwò bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní onírúurú ẹgbẹ́ kìíní kan ló láti wà lọ́kàn wa ohun tó jẹ́ kókó tó jẹ́ vision àti mission ní nǹkan tó jẹ́ pé èrè tí nǹkan tí gbogbo wa tí a fi wà nínú ẹgbẹ́ kìí pé ká ní Yorùbá nation nítorí náà ẹ má jẹ́ kí ìkùnsínú kankan wà bákan náà ṣẹlẹ̀ mọ̀ pé ibi tí ò bá ti sí ètò ó máa ń wọ́ ni a dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ Yorùbá nation kó kún olórí gbọ́dọ̀ wà àwọn tó máa bá olórí ṣiṣẹ́ gbọ́dọ̀ wà àwọn ìlànà tí a máa tọ̀ tí nǹkan òfin ní wọ́ ó láti wà ìdí ẹ̀yẹ tó fi ṣe àgbékalẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n bá lè ṣe ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún ètò yẹn tí a rí nígbà tí gbogbo ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n bá bẹ̀rẹ̀ nǹkan kíkan tó ní kálukú bá wá òun wá kò ní òun wá ṣẹ́ ni òun wọ́ ọmọ ni òun wọ́kọ ni òun wá lẹ̀ ni òun wá name it àtẹ oníkálukú lọ́wọ́ nítorí pé ojú ọ̀run tẹ́yẹ kò láì ṣe kí ni àìfọ́ra ìfara kan ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ ni a fi gbé orílẹ̀-èdè Yorùbá kalẹ̀ nítorí náà mo rọ̀ wá ẹ jẹ́ ká rí bẹ́ẹ̀ yóò nípasẹ̀ ti ìlànà Oòduà yìí ìgbàkúgbà tí a bá ń ṣèpàdé ẹ jẹ́ ká wá ẹ jẹ́ ká mọ nǹkan tó ń lọ bí ìjẹta tí bàbá Akíntóyè sọ̀rọ̀ yẹn gbà tá a ń ṣèpàdé tí mo sọ pé fún mi wákàtí náà wọ́n dúró tì wá ìpàdé míì tí máa wáyé ní Sunday pẹ̀lú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn aláfẹsẹ́kẹ́lẹ́ tí wọ́n gbé kalẹ̀ lóòrèkóòrè ni a dẹ̀ ti sọ pé lọ́ọ̀ṣì kan máa wà lọ ní ogúnjọ́ oṣù yìí yàtọ̀ sí yìí náà ti rédíò àti tẹlifíṣàn tá a sọ wípé 3 p.m. American time ó máa wáyé aago 8 ní Nigerian time ó máa wáyé àti gbé sí orí platform àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ọ̀rọ̀ èèyàn yálà àwọn tó ti ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò àti ògbómọ̀wòrán ọ̀pọ̀lọpọ̀ ọdún àti àwọn míì lẹ́kùn ìbọn bẹ̀rẹ̀bùrẹ́sì ìbádọ́jú yẹmí bánúmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí lẹ́kọ̀ọ́ ṣe sọ afẹ́fẹ́ princess wa adé ògúnlẹ̀yẹ kásáré bọ̀rọ̀. Just 1 minute. Yes, sir.